gbogbo abiyamọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àbí tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. Yes. Bá mi ṣàmì àdúrà yìí. Èmi abiyamọ ayé ni mò ń gbàdúrà. Ẹ̀yin àwọn abiyamọ òde ọ̀rọ̀ yá kó gbàdúrà fún wa. Àmín. Lórí ọmọ rẹ̀ ò ní sunkún mọ́. Àmín. Látòrí àkọ́bí dé àbígbẹ̀yìn lórúkọ Jésù ò ní fọwọ́ rẹ̀ gbé wọn. Àmín. Abiyamọ ayé a máa gbèjà rẹ̀. Àmín. Lórúkọ Jésù àwọn abiyamọ òde ọ̀rọ̀ wọn máa dúró tì ẹ́. Àmín. Ó ti jìyà lórí ọmọ wa jẹun ọmọ. Àmín. Lórúkọ Jésù ò ní jìyà lọ́wọ́ ọmọ. Àmín. Gbogbo àdúrà fún gbogbo àkọ́bí bá a bá rí gbogbo àkàbà ògo tí ọ̀tá kì í jẹ́ káwọn ọmọ ológo ilé wọn kó kù lókè. Oh, yes. Lórúkọ Jésù Ọlọ́run abiyamọ òde ọ̀run ó mú yín gàgùn. Àmín. Ẹ ó ṣe rere. Àmín. Àwọn ọmọ àkọ́bí tó fẹ́ dọ̀ lóyìnbó tó ti gba físà bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tó ń gbẹ̀sẹ̀ lé ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Àwọn abiyamọ ayédà ń gbàdúrà yìí. Oh, yes. Bóyá àwọn abiyamọ òde ọ̀run físà yẹn Ọlọ́run kó lù lóòótọ́. Àmín. Ìrìn àjò rẹ̀ yẹn kó yá ní kíákíá. Àmín. Kó ra àánú gbà. Àmín. Àṣẹ ọ̀run gùn. Àmín. Kò yí padà. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ṣé ẹ̀rẹ̀ fẹ́yàn méje péré iwájú abiyamọ ló wáyé o. Ìtẹ́ ni wákàtí mo fẹ́ rí kọ́lé ọlọ́run sámárùbà kọ́lé ọlọ́run sámárìwò. Ọba èrè o àwa pèrè obìnrin yàrá ìyìn tẹnikéwú.